Ṣé lóòótọ́ ni Hubert Ògúndé kọ́ṣẹ́ tíátà àbí kọ́ṣẹ́ awo ṣíṣe àbí kọ́ṣẹ́ orin kíkọ, ijó aláràǹbarà, ijó ọlọ́mọge tí ó ń jó káàkiri? Ṣé lóòótọ́ ni Hubert Ògúndé kọ́ṣẹ́ ni? Tó bá kijó àgbà mọ́lẹ̀ fún yín, yóò máa jó lọ di ọ̀túnla mẹ́ta ni. Ṣé lóòótọ́ ló kọ́ṣẹ́ ni? Ó yẹ gbága kẹ̀fìtì jókòó kẹ máa bá wa ká lọ. Tẹ bá ṣàkíyèsí dáadáa, ẹ rí i pé eré Ògúndé ó máa ń dá yàtọ̀ láàrin àwọn akin ẹgbẹ́ rẹ̀ tó kù ni. Kò síbi tí ẹ ti lè rí eré Ògúndé. Àwọn tí ó ń ṣeré lóde ìsinyìí gan, wọ́n sáré títí pé kán lè bá, wọn ò bá o. Ṣùgbọ́n àṣírí ibẹ̀ náà ni pé iṣẹ́ tí Ògúndé gbé yọ nígbà náà lọ́hùn-ún, iṣẹ́ bàbá rẹ̀ ni. Iṣẹ́ náà òun ló fà á tí ó fi ń tayọ láàrin àwọn akin ẹgbẹ́ rẹ̀ tó kù. Pàápàá iṣẹ́ bàbá ìyá rẹ̀ ni iṣẹ́ awo ṣíṣe. Ó ti wá kó gbogbo rẹ̀ pọ̀, ó wá sọ di ẹyọ kan. ẹ rí i pé eléyìí kọjá pé èèyàn fẹ́ lọ kọ́ iṣẹ́ gbogbo eléyìí níta o. Gbogbo títayọ tí Hubert Ògúndé ń tayọ láàrin ẹgbẹ́ rẹ̀ kò ṣẹ̀yìn Ògúndẹ̀mùrè o. Ọkùnrin gbàǹgbà, ọkùnrin takuntakun tí ó ń bẹ nílùú Ososa. Ajagun ńlá ni o, ó máa ń ṣíwájú ogun. Bí Ògúndẹ̀mùrè ṣe jẹ́ jagunjagun tó, ó tún mọwọ́ yípadà. Ó tún jẹ́ àwọn tí ó máa ń ṣe aṣojú ìlú, tó fi jẹ́ wípé kò sí nǹkan tó lè fẹ́ ṣe ní inú ìlú náà tí Ọọ̀ni pè sí. Òun ni ẹni àkọ́kọ́ tó máa ń kọ́kọ́ wá bá pé àwọn fẹ́ ṣe nǹkan nílùú. Ògúndẹ̀mùrè ó jẹ́ àgbàlagbà akínkanjú ògbóǹtarìgì. Òun ló bí Ògúndẹ̀yìnbọ̀ o. Ògúndẹ̀yìnbọ̀ ló gbé ọwọ́ tó sì níyàwó. Ọmọ ìlú Ososa ní gbogbo wọn. Ṣé láyé ọjọ́ òun wọ́n máa ń fẹ́ ìyàwó fún àwọn ọmọ wọn ni o. Pàápàá àwọn ọmọ wọn kì í fojú rí ìyàwó náà títí tí wọ́n máa fi fẹ́ fún un. Ó di ọjọ́ ìgbéyàwó kó tó fojú kanra wọn. Báwo ni ìbá ṣe dùn tó tí a bá lè padà sí ayé ìgbà ìwáṣẹ̀? Bí a bá padà sí ayé ìgbà ìwáṣẹ̀, bí eku ò bá ké bí eku jù báyìí lọ, bí ẹyẹ ò bá ké bí ẹyẹ jù báyìí lọ, bí ọmọ ènìyàn á fọhùn bí ọmọ ènìyàn jù báyìí lọ. Ó ti yé ẹ̀yin ọlọ́gbọ́n ènìyàn o. Nítorí pé ayé tí nǹkan yàtọ̀ pátápátá ni ayé ọjọ́ òun. Ó ti yàtọ̀ sí tìsinyìí. Èèyàn kan kò kí ń dá ṣe nǹkan nígbà náà lọ́hùn-ún. Tí a bá lè padà sí i, á dára fún gbogbo wa o. Kò sẹ́ni tí ò mọ Ògúndẹ̀mùrè ní ìlú Ososa nítorí jagunjagun ni wọ́n, alágbára sì ni wọ́n. Láàárín ọdún 1840 sí 1930, nítorí pé lára àwọn ògbóni tí wọ́n ń ṣe ìlú ni bàbá náà ń ṣe. Tẹ́ bá fẹ́ lọ sí ojú ogun, Ògúndẹ̀mùrè lẹ́bàá ń bẹ̀ o. Tẹ́ bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ àtìpó nílùú, Ògúndẹ̀mùrè náà lẹ́bàá ń bẹ̀. Kò sóhunkóhun tó fẹ́ ṣe nílùú Ososa tí ẹ̀ní bá Ògúndẹ̀mùrè níbẹ̀ o. Pàápàá nípa iṣẹ́ agbọmọlà tí bàbá yìí yàn láàyò, kò sẹ́ni tí ò láìkì bàbá yìí o. Wọ́n nífẹ̀ẹ́ sí gan gidi gan. Kódà kò ní ọ̀tá ní ayé ọjọ́ òun. Kẹ́ máa wá wò ó, kì í ṣe ogun, kì í dẹ̀ ń ṣe oògùn nìkan ni Ògúndẹ̀mùrè mọ̀ nípa ẹ̀ o. Tí bàbá yìí bá kí ijó mọ́lẹ̀ fún yín, ẹ rí i pé ó ń jó yátì. Ẹ wá rí i pé ara rẹ̀ ni bàbá Hubert Ògúndé tó ti rí gbogbo ọgbọ́n, gbogbo ọpọlọ tí wọ́n lò yìí tó sì sọ di ẹyọ kan tí àwọn náà múlò, tí wọ́n sì ń lò títí tó fi lo sáà tí wọn náà kọjá lọ. A fẹ́ lè sọ pé iṣẹ́ ijó yìí àti iṣẹ́ orin kíkọ tí bàbá Ògúndẹ̀mùrè tí ó tún ń ṣe, òun ló jẹ́ kí òkìkí rẹ̀ kàn káàkiri gbogbo agbègbè ìlú wọn nílùú Ososa, tí ó fi wá jẹ́ wípé Ososa lónìí
ó di mímọ̀ fún oníkálukú lónílé lóko káàkiri gbogbo àgbáyé. Ọmọ Ososa ìlú Ogunde. Ẹ máa bá wa ká lọ o.